pẹ̀lú bí ètò ìdìbò ààrẹ ọdún 2027 bó ṣe ti ń súnmọ́lé tó ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n. Gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti yan ẹni tí yóò jẹ́ igbákejì ẹ̀ láti jọ díje du ipò ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún tó ń bọ̀, tó sì jẹ́ wípé ẹni tí gómìnà Ṣèyí Mákindé tó yàn láti di gómìnà láti ṣe igbákejì ẹ̀ láti jọ díje du ipò ààrẹ lọ́dún tó ń bọ̀, ọmọ Haúsá láti ìpínlẹ̀ Bauchi òun ni ẹni náà. Kì í ṣe ìròyìn mọ́ pé àjọ elétò ìdìbò orílẹ̀-èdè wa Independent National Electoral Commission INEC wọ́n ti fi bí ètò ìdìbò ọdún tó ń bọ̀ wọ́n ti fi síta o. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ètò ìdìbò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ènìyàn yóò kọ́kọ́ wáyé nínú oṣù kìíní ọdún tó ń bọ̀. Ọjọ́ kan náà sì ni ètò ìdìbò náà yóò wáyé pẹ̀lú ti àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin l'Àbújá, ìyẹn aṣòfin kékeré àti aṣòfin àgbà Senate and Federal House of Representatives. Ṣá o, ọ̀pọ̀ àwọn tí ó fẹ́ díje du ipò tó ga jùlọ lórílẹ̀-èdè yìí ni wọ́n ti ń fìfẹ́ hàn látòrí olórí oko orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó tún fẹ́ ṣe sáà kejì ní ọdún tó ń bọ̀. Bẹ́ẹ̀ látòrí igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà Alhaji Atiku Abubakar tí òun fẹ́ díje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC. Bẹ́ẹ̀ náà ìlà tún rí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra tí òun fẹ́ díje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú National Democratic Congress NDC. Ṣàwẹ̀ tó sì ń ṣe ọ̀pọ̀ èèyàn ní kàyéfì tó ń yẹ àwọn èèyàn lẹ́nu òní ti gómìnà Ṣèyí Mákindé tó lòun náà fẹ́ ṣe gómìnà ààrẹ nítorí pé lọ́jọ́ 14 nínú oṣù karùn-ún ọdún tí a wà nínú èyí the 15th of May 2026 òní gómìnà Ṣèyí Mákindé inú kéde ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pé òun yóò díje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM. Bó tilẹ̀ jẹ́ pé eré làwọn èèyàn pe ọ̀rọ̀ náà tí wọ́n pè ní àwàdà bàbá sàlá tàbí àwàdà kẹ́ríkẹ́rí, ṣùgbọ́n níṣe ni gómìnà Ṣèyí Mákindé ló ti jẹ́ kó di mọ̀ pé ọ̀rọ̀ yìí ò ṣàwàdà o, òun kójú òṣùwọ̀n láti gba ipò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti láti tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe. Ṣá o, pẹ̀lú bó ṣe jẹ́ pé àsìkò tí àjọ elétò ìdìbò ìyẹn INEC tó fún gbogbo àwọn olùdíje fún ipò ààrẹ láti fi orúkọ àwọn àti igbákejì wọn ránṣẹ́ bó ṣe ti pé níṣe ni gómìnà Ṣèyí Mákindé ló ti fi àfihàn ẹni tó fẹ́ fi ṣe igbákejì o lórí ẹ̀rọ ayélujára ti àjọ INEC ìyẹn INEC server. Orúkọ tí Mákindé filẹ̀ gẹ́gẹ́ bí igbákejì ẹ̀ tí wọn yóò jọ dupò ààrẹ lọ́dún tó ń bọ̀ òun ni Ibrahim Adamu Bala. A gbọ́ pé ọmọ bíbí ìpínlẹ̀ Bauchi ni, ṣùgbọ́n kì í ṣe gómìnà Bala Muhammed tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Bauchi tóun àti Mákindé tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ òṣèlú APM. Bó a jẹ́ pé Ibrahim Adamu Bala bóyá ó tan mọ́ gómìnà Bala Muhammed tàbí kò tan mọ́ àti lè fìdí ẹ̀ múlẹ̀, ṣùgbọ́n táwọn tó súnmọ́ gómìnà Bala Muhammed wọ́n sọ pé orúkọ kan papọ̀ ni, kì í ṣe páwọn méjèèjì wọ́n tan mọ́ ara wọn.